Ogun abẹ́lé orí ogún. Ọjọ́ ńlá lọ́jọ́ náà, lọ́jọ́ tí Benjamin Adekunle gba Kalaba lọ́wọ́ Ojukwu. Àsìkò tí Benjamin Adekunle balẹ̀ sí Borno pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n ń pè ní Lagos Garrison Organization. Àsìkò náà ni wàhálà ti pọ̀ ní Midwest nígbà táwọn ọmọ ogun Biafra ń múra láti gba ilẹ̀ Yorùbá kọjá, tí wọ́n sì ti gba Benin lọ́wọ́ gómìnà David Ejò tóun ti gun kẹ̀kẹ́ sá lọ tí kò sì sẹ́ni tó mọ bó ṣe yọ sẹ́kọ̀ọ́ wúrẹ́. Àsìkò tí Adekunle dé yìí, àsìkò náà làwọn ọmọ ogun Biafra wọ̀nyí ti wọ ìlú Ọ̀rẹ́ tí wọ́n sì ń bá ibẹ̀ fínra. Òun ò sì tètè mọ̀ rárá pé ogun ti bá ẹ̀yìn wọ̀lú nítorí àwọn bèbè etí omi Nàìjíríà lòun ń gbé ogun tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ ogun ọ̀hún ti fẹ́ wọ ilẹ̀ Yorùbá nígbà náà. Ìgbà tí ogun Biafra yìí le ni wọ́n ránṣẹ́ pé òun, wọ́n sì sọ fún un pé kó kó àwọn ọmọ ogun rẹ̀ kan ránṣẹ́ láti di ẹ̀yìn mú kí wọ́n lè lé àwọn ọmọ ogun Biafra tó bá fẹ́ gba etí omi wọlé. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Adekunle jọ rò ó, nítorí mẹ́ta ni wọ́n pín ara wọn sí. 6 battalion ni wọ́n wá sọ pé kó lọ bá wọn ní ojú ogun Midwest. Ọ̀gágun Jálò ló ṣáájú àwọn yẹn, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Adekunle ni. Wọ́n ní kí 7 battalion dúró ní Borno tí wọ́n ti jagun ṣẹ́gun tẹ́lẹ̀. Ọ̀gágun Abdulsalami Abubakar tó padà wá di olórí Nàìjíríà ló sì ṣáájú àwọn yẹn. Ọ̀kan nínú àwọn ọmọ Adekunle lòun náà. Bẹ́ẹ̀ ló ṣe pé 8 battalion nìkan ló kù pẹ̀lú Adekunle tí wọ́n jọ ń palẹ̀ ogun tuntun mọ́. Nígbà náà lòun wòye pé bí ogun bá ṣe báyìí ká àwọn mọ́bẹ̀ yẹn, bó bá ṣe pé ogun ńlá ni, ṣe sí ni kò ní gbé àwọn mì torítorí. Ńlá Adekunle bá gbéra, ó padà wá sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Gowon, ó sì ṣàlàyé ohun tó ń lọ àtàwọn ohun tó ń fẹ́ ṣe fún un. Ó ní apá ibi tó ń wà lójú ogun, ìyẹn ní bèbè àwọn omi ilẹ̀ wa, ibi ẹlẹgẹ́ ni o. Bí Ojukwu bá sì ráàyè wọbẹ̀, tó bá rí àwọn ọmọ ogun òyìnbó kan tí wọ́n ṣe àtìlẹ́yìn fún, yóò ṣòro kí àwọn tó lè lé wọn jáde níbẹ̀ o, nítorí ibẹ̀ lépo bẹntiróòlù wà. Ojukwu kò sì ní kọ̀ kó fi ẹ̀mí ara ìdí, nítorí kò ní fẹ́ kí Nàìjíríà gba ibi tí wọ́n ti ń wa epo bẹntiróòlù náà padà lọ́wọ́ òun. Kíá ni Gowon fọwọ́ sí gbogbo ohun tí Adekunle sọ. Ó ní kó padà sójú ogun, kó sì kó àwọn ọmọ ogun tó béèrè fún jọ kí á mọ́sá. Bẹ́ẹ̀ ni Adekunle kó àwọn ọmọ ogun kan jọ láti Èkó, Kaduna àti Zaria. Ọmọ ogun Haúsá ni gbogbo wọn. Yàtọ̀ sí àwọn tèkó, àwọn wọ̀nyí kò mọṣẹ́ ogun náà tó bí Adekunle ṣe fẹ́. Ṣùgbọ́n lójú ẹsẹ̀ náà ló ti kọ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ kó wọ̀nyí sí iṣẹ́ ogun, ó sì pín wọn sí oríṣiríṣi ọ̀nà. Ńlá àwọn náà bá di jagunjagun tí wọ́n lè kojú àwọn ọmọ ogun Biafra níbikíbi tí wọ́n bá bá yọ. Nígbà náà ni Adekunle yí orúkọ ẹ̀ka ológun rẹ̀ padà, ó sì sọ di 3 Infantry Division. Lẹ́sẹ̀ kan náà ni Gowon sì fọwọ́ sí fún un. Ńlá àwọn ọmọ ogun Adekunle bá ń jẹ́ orúkọ tuntun. Nígbà náà ni Adekunle wá kó àwọn ọmọ ogun yìí, ó gba Midwest lọ padà. Òun ló sì lé gbogbo àwọn ọmọ ogun Biafra tó kù, àwọn tí wọ́n ń sá wá sápá Warri àti Sapele. Ìjà àti ọkùnrin náà àtàwọn ọmọ ogun ẹ̀ jà lójú ogun lágbègbè náà ya àwọn ọmọ ogun Ojukwu lẹ́nu. Ó yà wọ́n lẹ́nu tó bẹ́ẹ̀ tí wọn kò lè dúró wòran, kálukú sá lọ bámúbámú ni. Lẹ́yìn tí Adekunle sì ti lé gbogbo àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ náà jìnnà, òun náà kọ̀ kò lọ mọ́. Ó ní Warri yìí gan-an làwọn yóò dúró sí. Níbẹ̀ lòun yóò fi ṣe ibùjókòó òun àtàwọn ọmọ ogun òun tí àwọn yóò sì máa tibẹ̀ yọ sí gbogbo àwọn agbègbè ojú omi ní Nàìjíríà, tí àwọn yóò sì máa tibẹ̀ kọlu gbogbo àwọn ìlú tó bá wà nítòsí etí omi ilẹ̀ wa. Nígbà tí Adekunle ti pinnu báyìí, ó tún padà lọ sẹ́kọ̀ọ́, ó sì lọ sọ́dọ̀ Yakubu Gowon tí ṣe olórí wọn. Òun tó bá lọ sọ́dọ̀ Gowon lásìkò yìí ni láti yí orúkọ àwọn ọmọ ogun ẹ̀ padà lẹ́ẹ̀kan sí i. Àlàyé tó ṣe fún Gowon ni pé nígbà tó ṣe pé ojú omi àti bèbè omi làwọn ti ń jagun tàwọn, orúkọ táwọn yóò máa jẹ́ gbọ́dọ̀ fi hàn pé àwọn ọmọ ogun ajagun ilẹ̀, ajagun omi làwọn. Korúkọ àwọn sì yàtọ̀ sí tàwọn ajagun ilẹ̀ lásán.
Gowon kò lè jiyàn sí èyí nítorí òótọ́ kúkú ni ogun tí wọ́n ti jà ní Midwest àti èyí tí wọ́n fẹ́ jà ní Rivers àti ní South Eastern State etí omi ni wọ́n ti ń jagun náà. Iṣẹ́ tí ọmọ bá sì ń ṣe náà la fi ń sọmọ lórúkọ. Nítorí bẹ́ẹ̀ ni Gowon ṣe fọwọ́ sí wọ́n sì yí orúkọ àwọn ọmọ ogun Adekunle kúrò ní 3 Infantry Division wọ́n wá sọ di 3rd Marine Commando. Títí ogun náà sì fi parí orúkọ tí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ jù nìyí orúkọ àwọn ọmọ ogun Adekunle ni. Nígbà tí Gowon ti fàṣẹ sí bẹ́ẹ̀ tí wọ́n sì yí orúkọ àwọn ọmọ ogun Adekunle yìí padà tí wọ́n sọ di 3rd Marine Commando bí ìgbà tí wọ́n fún Adekunle ní agbára tí kò sẹ́ni tó ní irú ẹ̀ rí láàrin àwọn jagunjagun náà ni. Ṣé lóòótọ́ nígbà náà yàtọ̀ sí Muritala Muhammad kò tún sẹ́ni tó lágbára bí Adekunle lójú ogun nítorí àwọn ọmọ ogun rẹ̀ ló tún pọ̀ jù lẹ́yìn tí àwọn ti Muritala tí òun kó kiri. Ohun tó fà á nìyí tí Adekunle fi kó àwọn ọmọ ogun rẹ̀ lẹ́ẹ̀kan náà wàyí ó láwọn ń padà sí Bọ̀ní. Ǹjẹ́ kí ni wọ́n ń lọ ṣe ní Bọ̀ní? Adekunle ní níbẹ̀ làwọn yóò wà táwọn yóò kọlu Kalaba nítorí títí dìgbà náà abẹ́ ìjọba Biafra ní Kalaba wà. Bẹ́ẹ̀ ìpínlẹ̀ Rivers níjọba Nàìjíríà pín Kalaba yìí sí kì í ṣe ìpínlẹ̀ àwọn Ìgbò rárá nítorí ibẹ̀ kò sí lábẹ́ ìlú àwọn Ìgbò bẹ́ẹ̀ ni kò sí ní Eastern Region ọ̀tọ̀ lédè tí wọ́n ń sọ níbẹ̀ kì í ṣe èdè Ìgbò rárá. Ṣùgbọ́n nítorí pé nígbà tí wọ́n ti pín Nàìjíríà sí 4 péré abẹ́ Eastern State níbi tí Emeka Ojukwu ti ń ṣe gómìnà ní Kalaba yìí wà àwọn èèyàn ìpínlẹ̀ náà kò lè bọ́ lọ́wọ́ Ojukwu. Ṣùgbọ́n nígbà tí Adekunle gba agbára kún agbára yìí ó lóun yóò gba Kalaba lọ́wọ́ Ojukwu. Ní báyìí ogun náà ti di ọ̀nà méjì o nítorí ọ̀nà ńlá méjì náà ni wọ́n pín àwọn ọmọ ogun Nàìjíríà yìí sí division méjì ni wọ́n ń pè wọ́n. Àwọn kan wà lábẹ́ Muritala àwọn wọ̀nyí pọ̀ àwọn ni wọ́n sì pínra wọn sí bí ọ̀nà 15 míì tí wọ́n ń jagun ilẹ̀ káàkiri. Division tàbí ẹ̀ka kejì yìí ni ti Benji ìyẹn Benjamin Adekunle tóun náà sì ń dáná ogun láti gbogbo ọ̀nà etí omi. Àwọn méjèèjì yìí ń fẹ́ jagun pàdé ara wọn ni bí wọ́n bá ti rí èyí ṣe ogun náà yóò parí nìyẹn nítorí níṣe ni wọn yóò ká Ojukwu àtàwọn ọmọ ogun ẹ̀ mọ́ wọn yóò sì mú wọn ṣíkún lọ́wọ́ kan ni. Àwọn Muritala ń bá ọ̀nà ilẹ̀ bọ̀ àwọn tí Adekunle sì ń bá etí omi bọ̀ ogun náà ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ní báyìí Adekunle ti sọ pé òun fẹ́ gba Kalaba kúrò lọ́wọ́ Biafra. Àwọn Gowon sì ti sọ pé bó bá ti lè ṣe é kó ṣe é àwọn yóò fún ní gbogbo ohun tó bá fẹ́ tó fẹ́ fi jagun kó sì ṣẹ́gun. Ọkùnrin ológun náà kó àwọn ọmọ ogun ẹ̀ wọ́n sì padà sí Bọ̀ní wọ́n sì bẹ̀rẹ̀ sí túnra mú wọ́n lógun náà fẹ́ bá ibòmíì yọ. Àwọn aṣáájú ogun kan ti wá bá Adekunle wọ́n sì ń bá a ṣiṣẹ́ wọ́n wà lábẹ́ rẹ̀ òun náà sì ní olórí gbogbo wọn. Nínú àwọn wọ̀nyí ni Alabi Isama tóun jẹ́ méjọ̀ nínú wọn ló wà àti Philip Afiegbe bẹ́ẹ̀ ni Abubakar Salam àtàwọn ọmọ ogun tóun kó lọ tẹ́lẹ̀ sì tún padà sẹ́yìn ọ̀gá wọn. Bẹ́ẹ̀ l'Adekunle di ara rẹ̀ lámùrè lójú ogun. Nígbà tí Adekunle kó àwọn sọ́jà rẹ̀ tẹ́sẹ̀ wọn sì pé bàtálíọ̀n 6 ló tò kalẹ̀ nínú bàtálíọ̀n kọ̀ọ̀kan sì rèé àwọn sọ́jà bíi 500 ni wọ́n wà níbẹ̀ ìyẹn ni pé bíi 3,000 àwọn ọmọ ogun l'Adekunle fẹ́ kó wọ Kalaba. Bó ti ń múra bẹ́ẹ̀ ló sọ pé kí wọ́n fi ọkọ̀ ojú omi ńlá kan ran òun lọ́wọ́ kí ọkọ̀ ojú omi náà lè bá òun kó àwọn ọmọ ogun òun dé ẹnu igbó tógun yóò ti ṣẹlẹ̀ gan. Kíá ni Gowon sọ pé kí wọ́n fún un lọ́kọ̀ ojú omi ńlá orúkọ ọkọ̀ ojú omi náà ní NNS Lọkọjà. Ó ní kí wọ́n gbé ìránṣẹ́ sí Adekunle níbi tó wà lọ́hùn-ún. Nígbà tọ́wọ́ òun náà sì tó ọkọ̀ ojú omi náà ẹ̀rín ló bú sí ó lọ́wọ́ ti tẹ Ojukwu. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí sì rí o nítorí nígbà tó di ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá ọdún 1967 Adekunle bẹ̀rẹ̀ sí pín àwọn ọmọ ogun rẹ̀ ó sì ní 8 battalion àti 33 battalion ni yóò kọ́kọ́ ṣáájú ogun àwọn ni yóò tẹ̀lé ogun náà. Nígbà tí ọkọ̀ ojú omi ńlá náà yóò bá sì fi kó àwọn ọmọ ogun tó kù dé iná yóò ti máa ṣẹ́ mọ́ àwọn ọmọ Ìgbò lára lójú ogun. Adekunle ti ṣètò pé kò yẹ kí ogun náà pẹ́ rárá
ó ní pẹ̀lú àwọn jagunjagun tóun ní àti irinṣẹ́ ogun náà yóò dàbí ẹni tó fi àkàrà jẹ̀kọ ni. ṣùgbọ́n ẹ̀rù ń ba àwọn èèyàn láàrin ìlú ọ̀hún. ohun tí wọ́n ń sọ ni pé Ojukwu ti ń lérí o pé bí àwọn ọmọ ogun Nàìjíríà kankan bá wọ Kalaba bí ìgbà tí mọ́tò pijó bá torí pé òun lè sáré tó jánà mọ́rẹ́lùwé tó ń lọ lẹ́nu ni o yóò já kùtùkùtù ni. kí ni Ojukwu wa gbójúlé tó fi ń sọ bẹ́ẹ̀ bí kò bá sà lóhun tí àjànàkú jẹ tẹ́lẹ̀ ikùn kò jẹ́ ṣe ikùn wọn lé sí ọlọ́dẹ. nítorí pé àwọn èèyàn wọ̀nyí kò mọ ohun tí Ojukwu gbójúlé tó fi ń sọ bẹ́ẹ̀ lẹ̀rù ṣe ń bà wọ́n. kódà àwọn tí wọ́n jẹ́ sọ́jà pàápàá ń fọkàn gbàdúrà ni nítorí wọn kò mọ ohun tí wọn yóò bá bọ̀ nínú igbó Ojukwu. ṣùgbọ́n kinní kan wà fún Adekunle ìyẹn náà ló sì fi di ẹ̀rù jẹ̀jẹ̀ lójú ogun. kinní náà ni pé níbi yòówù tí ogun bá ti le tí ẹ̀rù sì ń ba gbogbo èèyàn pé kí ni yóò ṣẹlẹ̀ níbẹ̀ Adekunle fúnra ẹ̀ ní máa ṣáájú ogun. bẹ́ẹ̀ àwọn olórí ogun tó kù kì í ṣe bẹ́ẹ̀ o àwọn yóò yan ẹnìkan ṣáájú ni ẹni tó bá ṣáájú náà ni yóò máa pàṣẹ fáwọn tó kù. olórí ogun pátá yóò sì máa bọ̀ lẹ́yìn gbogbo wọn nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ogun kì í kọ́kọ́ mú olórí ogun. ṣùgbọ́n ọ̀rọ̀ Adekunle yìí kò rí bẹ́ẹ̀ o jàre. níbi tógun bá ti le òun gan ni yóò ṣáájú débẹ̀ bí àwọn ọmọ ogun tó kù bá sì ti rí i bẹ́ẹ̀ níṣe làyà wọn yóò kì bí ìbọn kò sí ohun tó ń bọ̀ tí wọn kò lè dojúkọ. báyìí l'Adekunle ṣe lọ́jọ́ tí wọ́n ń lọ gba Kalaba lọ́wọ́ Ojukwu. 33 battalion làwọn ọmọ ogun tó kọ́kọ́ ṣáájú Ted Hammond ló lórí wọn. ṣùgbọ́n Adekunle bá wọn lọ wọ́n sì jọ gúnlẹ̀ síbi odò Kalaba lálẹ́ ọjọ́ àkọ́kọ́ tí wọ́n dé síbẹ̀ ni. bí Adekunle sì ti dé ọ̀hún ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. àwọn jagunjagun náà bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn sínú igbó Kalaba. níbi táwọn sì ti ń rọ̀jò ìbọn yìí làwọn 8 battalion dé. Tony Ochefu ló ṣáájú àwọn dé ńlọgún bá di rántó. ibi ààyè ńlá wà létí omi ìlú yìí tó jẹ́ ibẹ̀ lọkọ̀ ojú omi tó bá ń bọ̀ láti ìlú òyìnbó máa ń já sìmẹ́ǹtì sí. ibẹ̀ làwọn ọmọ ogun Adekunle kọ́kọ́ yà sí. wọ́n fẹ́ lé àwọn ọmọ ogun Ojukwu tó wà níbẹ̀ kúrò nítorí wọ́n fẹ́ fibẹ̀ ṣe ibùdó wọn ládùúgbò náà ni. bí wọ́n ti súnmọ́ bẹ̀ làwọn ọmọ ogun Biafra náà ṣínà ìbọn fún wọn. wọ́n fẹ́ sọ fún wọn pé èèwọ̀ ni o àṣà kan kò ní lè wọlé gbé ẹyẹ lé lọ. bí wọ́n ti ń sọ̀kò ìbọn bẹ́ẹ̀ làwọn ọmọ Adekunle ń dá a padà. kò sì pẹ́ táwọn náà fi mọ̀ pé àpọ́nlé kan báyìí kò sí fún màálùú bí erin bá já gbangba. nígbà tápá wọn kò ká kinní náà mọ́ àwọn ọmọ ogun Biafra yìí fẹ̀yìn fà. wọ́n fi ibùdó náà sílẹ̀ fáwọn Adekunle wọ́n láwọn yóò mú wọn lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. ohun tá Adekunle ṣe ni pé ó ní káwọn ọmọ ogun 8 battalion àti 33 battalion máa gbọ̀nà ẹ̀yìn lọ. ṣé àwọn ọmọ ogun Ìgbò tó wà lójú ogun kò sì mọ̀ pé àwọn ọmọ ogun míì tún ń bọ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn ọmọ ogun Adekunle lọ. wọ́n ti rìn jìnnà sínú igbó dáadáa nígbà tọkọ̀ ojú omi ńlá míì tó kó àwọn sọ́jà Adekunle dé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn látẹ̀yìn. bẹ́ẹ̀ làwọn Adekunle yíjú padà sí wọn làwọn náà bá bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn láti wájú làwọn ọmọ ogun Ojukwu bá há sáàrin. ọ̀rọ̀ ti kọjá ká máa súfèé pe ara ẹni báyìí o. àwọn ọmọ ogun Biafra yìí kò sì lè dúró dágbére fúnra wọn mọ́. kálukú ń gba ibi tó bá rí lọ ni. àwọn tọ́wọ́ àwọn ọmọ ogun 3rd Marine Commando yìí bá sì tẹ̀ ojú ẹsẹ̀ ni wọ́n ń ṣèdájọ́ wọn. bẹ́ẹ̀ ló ṣe pé láàrin ọjọ́ kan péré ìyẹn lọ́jọ́ 18 oṣù kẹwàá ọdún 1967 Benjamin Adekunle àtàwọn ọmọ ogun ẹ̀ gba ìlú Kalaba lọ́wọ́ Ojukwu. òkìkí Adekunle sì gbalẹ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà. kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn èyí ẹ jẹ́ ká máa bá ìtàn náà lọ. Ọláyíwọlá Alága ló ń tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àkọsílẹ̀ ìtàn ogun abẹ́lé yìí fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú déédéé àkókò yìí.